ntaka náà kò sí àwa nẹ́bì kan tó bojú. So and you can never be Catholic more than Pope. Oh, lè jẹ́ Catholic ju Pope lọ. Àgbọ́dọ̀ wá máa rí àtakò. Àgbọ́dọ̀ wá máa rí ìlara tọ́lọ́mbá ti ṣoore fẹ́ dá. So kéta kéèrò ẹ̀gàn gbogbo ẹ máa rí ẹ máa bá parí pé ṣáwọn nìkan náà ni ẹ ń sọ̀rọ̀ gbogbo àfá ẹ ń ṣe kìníkan ṣíṣẹ́ Adam nìkan làfá ni bí kìí ṣe pé nítorí pé ṣe Adam jẹ́ bàbá mi àmọ́ tó bá jẹ́ ẹ̀jẹ́ nítorí bẹ́ẹ̀ náà ni wáyé pé bàbá mi tó jẹ́ náà ni ẹ̀mí náà ó dá kí n sọ pé tọ́lọ ń ṣe fún rẹ̀ kí n mọ̀ kí má yàwó ọmọ Núà tí ó mọ̀ tọ́lọ ń ṣe fún bàbá rẹ̀. Kílẹ̀ bá rí pé ó wí ṣe rí bàbá rẹ̀ ní ọ̀dà mo mọ̀ tọ́lóore tọ́lọ ń ṣe fún bàbá mi Ọlọ́run sì ní kí n mọ̀ bó ti tó ètò orí ẹ̀ kò jọ mí lójú rí wàláhì razim kò jọ mí lójú rí wípé in tí mi ò bá rí tí bàbá mi ò bá kí ń ṣe ẹnìkan ò ní gbé wá láti ibìkan ìyà máa wádìí fún ni ń wádìí fún ẹn tí bàbá mi ò ṣe yẹn tí mo torí mo gbà pé ẹ̀tọ́ ló ṣe ojú ọ̀nà ló sì wà. So mi ò fẹ́yàwó ní ìsìnkí wá lọ dá aṣọ bò lójú torí bàbá mi àkọsáwọn ìyá wa kan tí bàbá dáṣọ bò lójú rí so ó dá kí wá lórí bẹ́ẹ̀ tí kìí ṣe pé akàdáwà jáde náà lè yá bá ànákọ́ ni ọ̀rọ̀ tó à ń bẹ̀ èmi náà wá kí ni òye jẹ́ kí ni ìjáàbù ni kí ni nìkọ́ọ̀bù kí sì ni òjé ó ṣe ẹ̀mọ́ á rí pé aláàdà ni kìí ṣe ìbádà ṣọ̀tọ́ wáyé pé bádà ni kéwú tí bàbá ní kéwú mímọ̀ ẹ̀sìn ni torí ẹ̀sìn náà ló ṣe sunkún ẹ̀ torí ẹ̀sìn ló ṣe dálé kéwúlẹ̀ kìí ṣe torí nǹkankan so ẹ̀sìn ló ṣe ń dáàbòbò kò sí nǹkan nínú gbogbo mọ́sọ́mù nǹkan tí bàbá ṣe ní tíra Dawah ilallah kẹ́nìkan Islam fi Nigeria Islam wa taqalidul jahiliya kí ni Islam ọ̀hún ṣe bí gbogbo àwọn nǹkan tí ẹ̀sìn yìí ni òun náà ni Islam ọ̀hún so kò wá sípa Islam kò sípa Ànábì inú gbogbo ń taka náà kò sí àwa Ànábì kan tó bojú. So and you can never be Catholic more than Pope. Oh, lè jẹ́ Catholic ju Pope lọ ga Catholic. So èyí tí Pope bá ṣe nú Catholic ẹnìkan Catholic kan kò ní ṣe. So Ànábì lọ́lọ́run fẹ̀sìn rán lópin ìgbà tí àwọn ìyàwó rẹ̀ ò bójú so ó sọ fún wa pé iye ṣe ara ẹ̀sìn so aládà ni àwọn òṣàzò wa rèé tí wọ́n kọ́ wa ní ádàbù nígbà tàwà lékéwú Nùmánù àti Nábígà
àṣà Lárúbáwá ẹni tó bá jẹ́ bí i tó wà láàyè ọlá, ààyè gíga, ààyè èèyàn pàtàkì nínú ìlú, àwọn ìyàwó wọn wọ́n máa bojú gbangba ní. Ẹgbà tí ìyàwó Nábígà tó fẹ́, ìyàwó Nùmánù tó fẹ́ kọjá láàrin gbogbo èèyàn, tí ìborí rẹ̀, ìbòjú tó fi kọ́fà ojú báyìí tó jábọ́, ló wá ní ìwọ Nábígà, yìí kíní yìí tó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, ló fi kọrin pé sàkátà nàsífù wà látorí bí ṣe ìṣẹ̀lẹ̀ tó ròyìn nì ló fi júwe fún wa pé wọ́n a máa bojú tí è ṣe tẹ̀sìn. Irú àwọn ìyàwó wo ló ń bojú? Ìyàwó àwọn ẹni ńlá. A sì rí ńlọ ilẹ̀ Yorùbá náà, àwọn èèyàn pàtàkì pàtàkì, Aláàfin àti Ọọ̀ni, wọ́n a dáwẹ̀rẹ̀ bojú káwọn èèyàn má rí wọn. A rí pé aláàdà ni àwa náà wá kàn rí pé ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwú. Ẹyẹ yọ wá pàrọ́mù náà bà ní Ádámù. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la. Lọ́dọ̀ fẹ́ sọ mi mọ̀ ní ilẹ̀ pátákọ́rọ́. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.